ayọ̀ ó tún ti ń ṣe bẹ́ẹ̀ ó ti dé ti ilé ni mò ń lò oh my life. I don't own that thing. Don't own it. Má tàn. Ṣé o ti gbọ́? Má tàn. Ìgbà tó mo rí pé mo fẹ́ lọ láti lè mọ̀ kó máa sọ. Báwo ṣe ń ṣe báyìí? Hallelujah. Eva. Ẹja fara balẹ̀. Ọkùnrin orí ìwòyà orin ayọ̀. Orin pásítọ̀ orin ayọ̀. Orin ayọ̀. Orin pásítọ̀ orin ayọ̀. Àríbá ti ṣe ẹ káàbọ̀ ẹ máa tó òun fẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa. Orin ayọ̀ orin láti orin àpò àyàwó orin àpò ọkọ mi orin àpò. Ẹjẹ́ akéwì ìwòyà ìgbòyà yàgbò àyàtọ̀ èrì ìwòyà ébà ní fàtìdé o. Ẹ bá máa ṣẹ́kù mi kí iṣẹ́ kò rẹ̀. Aṣọ rere ṣe borí egungun àtàlà ní ìṣàborí òrùlé. Àti àfọ̀ràn yíyá lùkù tí ó lálàá tí ó fẹ́ rí. Ìrànjẹ́ òde ìdí ẹ̀lù. Bàbá mi ní Fálókì. Ògbè ìyọnú ẹ káàbọ̀ sórí ètò. Mo rúbọ yìí o bàbá mi. Àfọmọ́ ẹ̀bá o. Ẹ bá mi máa kí ni o. Orí bá ti kúrò ní ẹyẹ o. Ẹni àbọ̀ ẹni àgbọ̀ wà ẹ̀yìn ọwọ́ tẹ̀lé ń ju love and light tẹ̀sí ń pin ẹ̀ ń ti gbọ́mọ sí láti ẹ̀yìn. Ọ̀gá ní ifá ní ìyọ̀ṣẹ́ àwòkọ. Eré ìfà ọ̀gá ní ifá ní àṣẹ o bàbá mi ò gbè yọnu. Orin ifá tó gbéjú owó kẹ̀kẹ́. Mari máa kọ o. Gbàgbà. Love you all. Ẹ máa darapọ̀ kẹ́ máa pín o. Bẹ́ẹ̀nìyàn bá ronú jìn. Bẹ́ẹ̀nìyàn bá ronú jìnlẹ̀. Kò lè bá wa kọ. Kò lè bá wa kọ o. Ébà. Eba. Àwọn ọmọ yóò lè bá kó máa sẹ́ni méjì ìbónú.
àfọmọ yọ nílé Ifá. Bẹ́ẹ̀ ni àfọmọ tó ń yọ nílé Ifá. Ẹ má gbàgbé bí ẹ ṣe ń darapọ̀ mọ́ mi, ẹ bá mi máa pín, ẹ bá mi wí fún alára wípé mo ti wà níbí ní digbí, ẹ bá mi sọ fún àjèrò wípé èmi ọmọ yín mo ti wà níbí ní digbí, ẹ bá mi sọ fún ọ̀rọ̀ kúnlé làápẹ́ èmi àbúrò yín o kékeré inú ilé yín mo ti wà níbí ní digbí. Tí ẹ bá ti ń darapọ̀ mọ́ mi, ẹ má gbàgbé ẹ bá wa máa pín. Ẹ ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ mi. Kí ló ń ṣe ẹ́ báyìí? Báwo ló ṣe máa ń ṣe báyìí? Ó yá gbé lọ síbi ibẹ̀ yẹn tó bá mọ̀ pé òun wá ṣe tó fẹ́ ṣe. Ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ mi. Ẹ kájúbà torí ewúrẹ́ tó wọlé tí ò kágò báyìí òun ló ń dẹran àmúso. Àgùntàn tó wọlé tí ò kágò òun ló ń dẹran àmújẹyán. Kí má bàa ohun àmúso kí má bàa dẹran àmújẹyán ni màá ṣe júbà. Mo júbà Olódùmarè o, ọba gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ láyé káfàtà. Bó sọ̀rọ̀ bá ti tó báyìí tí ò bá ti fi tó Olódùmarè síwájú á jẹ́ pé irọ́ lásán pátá gbáà ni wọ́n fẹ́ pa. Ìbàrẹ̀ Olódùmarè mo fẹ́ máa wọnú agbami ètò lọ jẹ́ kójú mi sọ jẹ́ kójú mi ṣe. Má jẹ́ ń ṣìṣọ́, má jẹ́ ń ṣe, má jẹ́ ń tẹṣọ àgbà mọ́lẹ̀, má jẹ́ ń ṣe nǹkan ṣe. Mo júbà orí mẹ́rẹ̀ẹ̀rin àgbà ńlá ayé, mo júbà orí mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ káàárọ̀ òjíire, gbogbo ọrẹ ayé, gbogbo ọ̀sìn ayé pátápátá ìbà ni mo ṣe. Gbogbo òrìṣà tá à ń péjú bọ ní gbogbo àgbà ńlá ayé, gbogbo òrìṣà tá à ń péjú bọ nílẹ̀ káàárọ̀ òjíire ìbà ni mo ṣe. Ìbà bàbá, ìbà yèyé, ìbà olúwo, ìbà ojúbọ̀nà pátápátá. Ìbà adáṣọ má mú un ró ẹ̀yìn mi, ìbà mi ò mú gbé dí o. Ẹ jẹ́ kójú mi sọ, ẹ jẹ́ kójú mi ṣe o. Torí wípé àdáṣe ní ihun wọn ìbà ò gbọdọ̀ wọn mọ ènìyàn. Mo júbà gbogbo ọ̀rọ̀ nú afẹ́fẹ́, ọ̀rọ̀ nú igi, ọ̀rọ̀ léfẹ̀, ọ̀rọ̀ nú omi pátápátá ìbà ni mo ṣe. Ẹ jẹ́ kójú mi sọ, ẹ jẹ́ kójú mi ṣe. Mo júbà ọkùnrin ilẹ̀ káàárọ̀ òjíire, ìbà olùbìnrin, ìbà ọmọdé, ìbà àgbàlagbà, ìbà oyún inú, ìbà ṣẹ́ẹ̀dí. Gbogbo yín pátápátá ni mo júbà yín. Ìbà ìyámọ̀ pó, ìyámọ̀ pó ìbà, ìyámọ̀ pó ìbà, ìyámọ̀ pó ìbà, ìyámọ̀ pó ìbà. Ìyámọ̀ torí kò tí omi mo júbà ìyámọ̀ pó torí kò dò tí ò ṣẹ̀jẹ̀ tí ò ṣojo, gbogbo lákìrìbọ̀tọ̀ aláìlójú àwẹ́ pátápátá, gbogbo ṣokóṣòbò pátápátá ni mo júbà. Ẹ jẹ́ kójú mi sọ, ẹ jẹ́ kójú mi ṣe. Nítorí wípé kí ni àdáṣe ní ọmọ ìbà gbọdọ̀ wọn mọ ènìyàn. Àfi tí mo bá dáṣe báyìí kóró má ṣá ìgbà. Mo júbà ẹ̀yin ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ alágogo ẹdẹ. Ẹ̀yin ìyá mi júbà yín. Ìbà Jíbọ́lá ọmọ ẹ̀dàn ọ̀rọ̀ ọ̀gbẹ́nu lédùkún yùmùyùmù ìbà ni mo ṣe o. Mo júbà ẹ̀yin ìyá mi Odù Arẹmọ, ọlọ́wọ́ Arẹmọ, alápá Arẹmọ, ẹlẹ́yìn Arẹmọ, ẹlẹ́sẹ̀ Arẹmọ, ọlọ́mú Arẹmọ, gbogbo ara kìkì Arẹmọ nìyá. Ìbà ni mo ṣe. Ẹ jẹ́ kójú mi sọ, ẹ jẹ́ kójú mi ṣe. Torí àdáṣe ní ihun wọn ìbà ò gbọdọ̀ wọn mọ ènìyàn. Ẹ̀yin ìyá mi mo ní ẹ̀yin lolókìkí àárọ̀, ẹ̀yin lolókìkí ọ̀sán, ẹ̀yin lolókìkí ìrọ̀lẹ́, ẹ̀yin lolókìkí ilẹ̀, ẹ̀yin lolókìkí gbogbo ọjọ́, gbogbo ìgbàkígbà tí gbogbo ayé máa ń pè yín ní olókìkí òru. Ṣùgbọ́n èmi Òṣàtọ́lá sọ wípé ìgbàkígbà lóòrèkóòrè lásìkò kásìkò tó bá wọ ẹyẹ ìyá mi òun ló lè fò tí ò ní forí sí lẹ́lẹ̀ ìwọ ni. Ìbà yín o. Ẹ má gbàgbé o ẹ̀yin ìyá mi, ẹ̀yin lẹ sọ wípé asín ni mí kémi má bàa dẹran ìlàjẹ lọ́wọ́ ṣókóṣó. Ẹ̀yin náà lẹ sọ pé lẹ́ǹkọ̀ọ̀kan kí máa di ọ̀gá kí má bàa dẹran àásè lọ́bẹ̀. Ẹ̀yin lẹ jẹ́ kó yé mi pé tó bá ti ní mákèrè tí ò bá ti jọ kọ̀ọ̀kan wọ́n máa ń jù lẹ́nu. Ìbà ni mo ṣe o. Ẹ jẹ́ kójú mi ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́ yìí àtẹ̀yin tẹ́ tún máa wò mí lẹ́yìn tí n bá tún ṣe tán. Ìbà yín ni mo ṣe. Ẹ jẹ́ kójú mi sọ, ẹ jẹ́ kójú mi ṣe. Nítorí wípé kí ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mọ̀ àdáṣe ní ihun wọn ìbà gbọdọ̀ wọn ni. Mo kí yín ẹ káàbọ̀ sí bàbá wa Ifálókí Ògbèyànú. Mo kí yín bàbá wa Wahab Karim àṣẹ bàbá mi Sunday Adébánjọ. Ẹ ṣeun mo dúpẹ́. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń pin ẹ ṣé o, àdúpẹ́ lọ́wọ́ yín. Ìyá wa Ọmọ́wùnmí Lásìsì mo ti rí yín bẹ́ẹ̀ tẹ̀ tí kọ́mẹ́ǹtì. Mo rí àwọn tèmi mo dẹ̀ ń dá yín mọ̀. Tí n bá rí yín mo máa ń dá yín mọ̀. Bàbá wa Adéyẹmí Solomon the word. Ìsinmi o, ẹ ṣeun àdúpẹ́ lórí ìṣẹ̀ṣe làgbà page. Gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìṣẹ̀ṣe làgbà page mo kí yín. Gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìṣẹ̀ṣe làgbà tuntun mo kí yín. Gbogbo ẹ̀yin tẹ́ wà lórí YouTube ẹ̀bẹ̀ ni mo ṣì ń bẹ̀ o. Ẹ má bínú sí mi. Ó wù mí bá ṣe jọ ń gbọ́ra wa báyìí ní orí Facebook ká máa gbọ́ra wa náà lórí YouTube. Tuesday ni tó bá ti di Tuesday yìí àwọn tó máa wá wọ́n máa bá wa
wa change wifi wa màá lè máa live lórí Facebook àti orí YouTube simultaneously ẹ̀yin náà mọ̀ pé bó ṣe wù mí kí n máa ṣe nìyẹn so that a lè jọ máa ló ṣe pé tí mo ti ṣe kọjá òun lẹ́yìn náà máa gbọ́ ìyá mi ọmọ mi làṣìṣì ìjọ tí n bá máa pàdé ní ilé káàárọ̀ jẹ ní orí ilẹ̀-èdè wa in fact ẹ wò orí àyà yín ni màá gbọ́rùn mi lé báyìí máa ṣe báyìí màá wá sinmi màá sùn màá sùn màá falala màá wá ọrùn bí irun ìgbọ́n mo lè hàn tó máa ń pa mo dé wá sinmi ẹ ṣeun bàbá mi the word. bẹ́ẹ̀ ni àfi kí a so ọwọ́ pọ̀ láti lé àwọn àjòjì kò ní ilẹ̀ wa ilẹ̀ Yorùbá kì í ṣe ilẹ̀ Lárúbáwá kì í ṣe ilẹ̀ Jerusalem. Gbogbo ẹ̀yin pátápátá tí ẹ bá súnmọ́ àwọn ọba méjèèjì yìí ẹ jọ̀ọ́ ẹ bá wa gbé fún wọn. bí a ṣe sọ lọ́jọ́ kìíní àná bí èmi ò ṣàtọ́lá bí mo ṣe sọ má kí n máa include ẹlòmíì mọ́ mi kó má dà pé I'm responsible for all that I say and I'm not 100% responsible because tí n bá ti ń la ẹnu mi àwọn ẹrú mọlẹ̀ ló sọ̀rọ̀ jáde. Most of the time I watch my shows again program tí n bá ti máa ń tún gbọ́ màá máa òkè ṣé mi náà ni mò ń sọ̀rọ̀ báyìí ibẹ̀lẹ̀ tí máa mọ̀ pé kì í ṣe mi náà ni mò ń sọ̀rọ̀ bàbá mi ẹ káàbọ̀ sórí ètò. àsìkò láyé ní kálukú lọ àṣọ báwa náà ṣe ń lo àsìkò wa yìí náà tó bá yá àwa náà á lọ máa wá pa ìtàn ìlú àwa yìí pé láyé ìgbà alágbájá bẹ́ẹ̀ la ṣe ni wọ́n sọ bó jẹ́bi náà ni wọ́n kúkú sọ àwọn tí tiwa ò tẹ́ lọ́rùn náà wọ́n kúkú sọ mo ṣáà ti sọ pé tí bá ti di àkàrà mi àkàrà elépo tó ní ata yíyẹ́ kẹwàá gbígbà sí kí n lè wá mú inú ẹ̀ náà. bàbá mi Alákúnlé ṣọlá kábọ̀ bàbá mi we don't have gods we have òrìṣà ẹni tí òrìṣà dá fún wa ní ilẹ̀ wa. ẹ ṣeun bàbá mi yes we turn our back at them that is why we ṣe mọ̀ pé èèwọ̀ tí èèyàn bá ń jẹ ohun èèwọ̀ tó ń ṣe ohun èèwọ̀ tó ń rìn nínú èèwọ̀ tó ń sìn èèwọ̀ gbogbo ilẹ̀ wọn ṣe ń rí náà nílẹ̀ wa ṣe ń rí báyìí lọ́jọ́ tòní. ẹ jẹ́ ká wá wọnú agbami ètò lọ. ẹ máa ń bú mi ní gbogbo ìgbà tí mò ń sọ fún bàbá wa tí wọ́n gbéṣẹ̀ ní ìlú Ọ̀yọ́ ṣùgbọ́n nígbà tí bàbá wa yìí gbéṣẹ̀ tán gbogbo wa la rí bí gbogbo everybody new faces bí wọ́n ṣe bọ́ síta lórí social media tá à ń sọ yìí tí wọ́n sọ ti inú wọn jáde ńgbà tí lẹ́yìn ikú bàbá tán ṣùgbọ́n àwa yìí la sọ fún bàbá aṣọ wọn nínú àrùn wọn ní ààrẹ ní kọ́ wa wọn ní ọmọ wo ló ti wá ó ní wọn ọ̀rẹ́ èèyàn bí wa wọn ní ajábọ́lá tọ̀run ni wọn ní kinní kan oríṣiríṣi kan ní pè wá ọmọ burúkú. wọ́n lè ní pé ẹ lè dá omi ẹ lè dá kílọ́tì orúkọ ẹ lè dá kílọ́tì omi ìwà tó múnú papọ̀. gbogbo bọ́ọ̀lù má ṣe wọ́n tún ti dé àwọn ẹrú sìn àlà wọ́n tún dé wọn ò ní já gbọ́ràn. Adébáyọ̀ Bàsítì Olódùmarè ti wúre fún yín èmi ò tó láti wúre fún yín bàbá mi Adébáyọ̀ Bàsítì ẹ lọ sí ìdílé yín òrìṣà tí wọ́n bá ń bọ́ mẹ́ ẹ̀yin lọ bọ́ kẹ́ lọ gbìyànjú ẹ̀ wò ẹ wá rí bí ayé yín ṣe máa yí padà. ẹ lọ sí ìdílé yín bí tẹ́ ẹ ti wá gangan ṣó ti yé yín gbogbo ìwúre yín á gbà láṣẹ Èdùmàrè gbogbo ohun tí ẹ ń fẹ́ Olódùmarè á fi àṣẹ sí àwọn irúmọlẹ̀ wọ́n á fi àṣẹ sí ṣùgbọ́n ẹ tún dé ìdílé yín yẹn nǹkan kì í síbẹ̀ ibẹ̀ gangan lẹ́tí lè ṣe kí ni lẹ́tí lè reconnect padà Olódùmarè á fún yín ṣe láṣẹ Èdùmàrè adẹ̀tọ̀ yín sọ́nà. fine man babaláwo mi babaláhe owó love you. kú iṣẹ́ mo mọ̀ pé mo mọ̀ máa ṣe bẹ́ẹ̀ kán lè mọ̀ pé wà ń bẹ̀ ní báṣà
kò dìímú ó ti dìímú orí máa bọ̀ yìí tó mọ̀ ní tó yìí. So ó jẹ́ ká wọnú àgbàmì ètò lọ. Ní ìgbà ayé bàbá wa Aláàfin tìlú Ọ̀yọ́, kò sí ọ̀rọ̀ tí mi ò sọ tán, kò sí àlọ́ tí mi ò ṣe tán, kò sí ìkìlọ̀ tí mi ò ṣe tán. Mo ṣàlọ̀ mo kékéké mo yán wọ́n níbi mo ṣe ń sọ ò dáa, wọ́n ní mi ò dáa, ọmọ burúkú ni mí, wọ́n ní mi ò rẹni tọ́ mi, wọ́n ní mi ò lóbìí, wọ́n láwọn òbí burúkú lóbí, wọ́n ní mi ò láṣọ re lórí ìkọ́. Gbogbo ọ̀nà sọ sí mi tán. Ṣé báwa ti ẹ̀ sì gbójú síta nígbà ayé bàbá tá à ń sọ fún bàbá pé bàbá ń tẹ̀ ń ṣe yìí insult ni fún yín àti heritage yín àti orí àpèrè tẹ́ jókòó sí pẹ̀lú àwọn àrọ́mọdọ́mọ yín. Ẹ padà gbọ́ títí bàbá fi kú. Lẹ́yìn tí bàbá kú tán, ṣé gbogbo alúwa ò fọ́ etí wa ò di lórí social media yìí? Àbí ṣé bí gbogbo wa lójú wa ò fọ́ lórí social media yà padà rí bí gbogbo àwọn èèyàn ṣe ń fi bàbá ṣe ẹlẹ́yà tí wọ́n fi wọ́n ṣe ẹ̀sín? Àbí bẹ́ẹ̀ kọ́? Àwọn yẹn fi ṣe wípé àwọn ò lè sọ lójú bàbá ṣùgbọ́n wọ́n lè yẹ̀yẹ́ bàbá kan yàmàyàmà bàbá lórí lẹ́yìn ikú wọn lórí social media, àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin àtomi àtẹ́bọ̀ àti comment section gbogbo èrò dàrú lẹ́yìn tí Ọláyíwọlá kú tán. Àbí bẹ́ẹ̀ kọ́? Ṣùgbọ́n nígbà tí bàbá wà láyé tírú àwa yìí ń sọ tá ń sọ kékeré tá ń yan tá ń ké ìbò sí o, ẹ bẹ̀rẹ̀ sí ní pè mí lórúkọ. Ọ̀pọ̀lọpọ̀ máa wá sórí fọ́nrán live, ẹlòmíì máa drop ẹ̀ lẹ́yìn tó bá lọ tán wọ́n á bú mi wọ́n á ṣe pé ẹlòmíì tí ẹ sọ pé màá ṣáájú Aláàfin Ọ̀yọ́ kú. Èmi sọ wípé báyìí sì máa lo 100 years ní ayé èmi ni kódà bí àtẹ́fẹsẹsẹ tí mo ṣe ètò yẹn tán báyìí kí n sùn kí n má jí mọ́ ni lọ́pọ̀lọpọ̀ kọ sórí ibẹ̀. Àwa rèé o, àkù kì í ṣe ti gbéraga o, àwọn kò ń gbéraga níbí nítorí wípé iṣẹ́ tí Olódùmarè rán oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ìtí abẹ́lé ayé wá ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Tá a bá sì ṣe ẹlòmíràn á dìde yóò bẹ̀rẹ̀ sí ṣe táwọn irúnmọlẹ̀ wọ́n ti sọ bẹ́ẹ̀ fún èmi gbangba pé tí mi ò bá ṣe àwọn irúnmọlẹ̀ máa gbé ẹ̀rí dìde wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣe. Àwa la padà dín àkàrà Aláàfin Ọ̀yọ́ o, kò rújú o, àwa náà la padà gbẹ̀yìn wọn torí lọ́jọ́ kìíní àná mo sọ bàbá yẹn wà láàyè, mo ní ìjọ tí bàbá mo ní máa ṣèdí bàlàbàlà, mo ní mo máa ṣèdí bàlàbàlà lórí social media, mo padà ṣèdí bàlàbàlà. Mi ò kó mi ò run orí ò fọ́ mi látàárọ̀ dalẹ́ o, inú òórùn mi ẹ̀dọ̀ ò dùn mí o, kì í ṣe mímọ̀ ṣe mi o, kì í ṣe nítorí pé mo lágbára ju bàbá lọ o, kì í ṣe nítorí wípé ó wù kí bàbá kó, kì í ṣe nítorí wípé mi ò bu ọ̀wọ̀ fún bàbá o, ṣùgbọ́n à ń sí bàbá nígbẹ́rẹ́ pé bàbá a lè kéré lójú yín ṣùgbọ́n àwa àtàwọn yìí tá a tó àrọ́mọdọ́mọ yín yìí àwa làwọn bàbá ńlá kú bàbá yín tó ti kú tẹ́lẹ̀ tó tún padà wá, àwa la wá ń sọ fún yín wípé ibi tẹ́jọ́ sí yẹn àwa la mọ bí ìtàn ibẹ̀ ṣe wá. A dẹ̀ ń sọ fún yín pé kì í ṣe bó ṣe ń ṣe lẹ ṣe ń ṣe yẹn, ẹ ṣe bó ṣe yẹ bó ṣe ń ṣe kó lè bá a máa rí bó ṣe yẹ kó rí. Bàbá ò padà gbọ́ràn sí wa lẹ́nu, ó padà kú. Ẹ̀yin bàbá kú, ẹ̀yin olóṣù ká lẹ bẹ̀rẹ̀ sí ní bọ́ sórí social media tẹ sọ fún bàbá wípé bàbá máa wọnú náà jáàná mọ̀ ni. Àbí bẹ́ẹ̀ kọ́ ìdẹ̀yìn ẹ̀ lè sọ lójú ẹ̀ wípé bó ṣe wà yìí o ó ń ṣe ojú méjì o. Ìdí nìyẹn tí Ifá ṣe sọ wípé bó bá máa jẹ́ Ọ̀ṣàká kò jẹ́ Ọ̀ṣàká, tó bá máa jẹ́ Òṣoko kò jẹ́ Òṣoko, Ọ̀ṣàká Òṣoko yọmọ ènìyàn. Bàbá ṣe ojú méjì, ó ṣe Ọ̀ṣàká Òṣoko títí tó fi kú ni. Ó ṣe Ọ̀ṣàká Òṣoko títí tó fi kú ni. Nígbà tí bàbá ti wọnú ìṣẹ̀ṣe tán, tí bàbá ti rí inú fífún tẹ̀dọ̀ ìṣẹ̀ṣe tó rí wípé kò sí nǹkan kan tó jẹ́ nǹkan àbùkù nínú ìṣẹ̀ṣe bí kò
kò ṣe ìgbádùn ìṣẹ̀ṣe náà dẹ̀ ló gbé wọn sórí àpèrè bàbá ò padà pọ̀ sí wa lẹ́nu ẹnu wa rùn àwa ọmọ àṣẹ ìdí yìí àwa tó jẹ́ wípé wọn ò tí ì bí àwa tá a ṣì ń rọ̀ lọ àwa tá ẹgbẹ́ àwa tá ẹmọ ẹnìkan ò bí ta ló mọ̀ kó lomi lọ́yọ̀ọ́ tí wọ́n máa sọ pé kí ni tí wọ́n máa sọ wípé àwọn máa gbọ́ràn sí wa lẹ́nu ṣùgbọ́n ẹ̀yin mọ̀nàfìkì alábùkù dédé ìgbà tí bàbá yẹn kú ẹ̀yin ojú ayé ẹ máa sórí social media ọ̀pọ̀lọpọ̀ yín ló bọ́ sórí social media tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní kí ìkùnrin pọ̀ gbá bàbá fún wọn gbogbo ìyàwó tí wọ́n fẹ́ gbogbo ilé ayé tí wọ́n ṣe gbogbo nǹkan tí wọ́n ṣe tó kù díẹ̀ káàtó gbogbo àṣírí ìwọnú family life èèyàn gbogbo ẹ̀ ló padà bọ́ sórí social media nínú èmi tèmi ń sí bàbá ní gbẹ́rẹ́ ìpàkọ́ àtẹ̀yí tó jẹ́ wípé ẹ̀yin bàbá ẹ̀ẹ́dẹ̀ kó da ẹ̀ẹ́dẹ̀ kí bàbá yẹn nísìnyí tó bá tún di lọ́la lórí social media tún di ní ọmọ ọ̀nà bàkẹ́ tún gbé bọ́sítà kí social media tún dàrú bàbá yẹn ò sí tó fi lọ́wọ́ yín o àwa ò dẹ̀ sọ̀rọ̀ ọláyíwọlá mọ́ o a sọ̀rọ̀ àtàndá mọ́ o a sọ̀rọ̀ ọmọ adéyẹmí mọ́ o àwa ti gbẹ́nu dákẹ́ lórí ẹ̀ o ṣùgbọ́n ẹ̀yin tẹ́yin rí mi tí mò ń ṣètò lórí bàbá bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí bàbá kì í ṣe bẹ́ẹ̀ èpè lẹ́ ń gbéyà yín ṣẹ́ nígbà náà àtàwọn ọmọ yín lé èpè burúkú bó ṣe báwọn ọmọ yín ṣe máa rìn lọ tí wọ́n ṣe máa kú ikú ọ̀wọ̀ọ̀wọ̀ ikú àjọkú ikú àìtọ́jọ́ lẹ́ ń sọ bẹ́ẹ̀ fáwọn ọmọ yín àbí bẹ́ẹ̀ kọ́ nísìnyí a ti wá gbé Ataoja wá nìsín àti tìyẹn àwọn tó bá mọ̀ wọ́n ẹ bá mi gbé fún wọn àbàsọ́ èdègbà àbàsọ́ èdègbà kábèníyàn jẹ́lẹ̀ mọ́mú kó tún wádùn sẹ́ríkì àwọn olójú kòkòrò ọba la máa pè yín ní àbí ọmọ tí ò kí ṣe wípé tí mídé ní ò ṣe research nípa ọ̀rọ̀ wọn bóyá ifá ló mú wọn but Ataoja mo dáfá sí ifá ló mú yín olójú kòkòrò ojú kòkòrò kí nǹkan ti yín má tó yín nǹkan tẹ́ ní tí ẹ mọ̀ yí ẹ̀ bàbá mi Olúwùmí Awórìndé orí ìṣẹ̀ṣe làgbàlẹ́wà ẹ káàbọ̀ orú mú mi bàjẹ́ hìtì yẹn ó ti ń gbé pẹ́ẹ́lí sí o bóyá kí n lọ tán kí n lọ ṣí freezer lẹ̀. hìtì yẹn ti ń gbé pẹ́ẹ́lí sí orú mú mi burúkú ni. nígbà tí ó wà ń ṣíṣí ilé ẹ̀ ṣe mọ̀ pé olú àti ta lóhun ti ń wọlé. Kí n wọ singlet omi kan àwọn wèrè pedophile tó wà níbí ni wọ́n ibẹ̀ lójú wọn máa wà nígbà tí n bá wọ singlet wọ́n máa ní pé ìyá wọn rìn ìhòòhò. Pedophile is bad ọkọ mi nǹkan burúkú ló ń jẹ́ bẹ́ẹ̀ pedophile touch your obo don't let anybody touch your obo ṣùgbọ́n love you my mommy so bàbá mi no ice cream tomorrow ice cream ọ̀rá lọ́la bàbá mi Atọ́ba tẹ́lẹ̀ Olúwakáyọ̀dé ẹ káàbọ̀ bàbá wa abọ́dọ̀gbé love you bàbá mi ẹ má bínú mi ò rí comment níbí now bàbá Ataoja this is not the first time tí mo bá yín sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni tí mo ń ṣètò fún yín àkókò máa bá yín sọ bó bá wù yín kẹ́ gbọ́ tó bá wù yín kẹ́ má gbọ́ fún àǹfààní ara yín àti tìmí ẹdẹ
àti gbogbo ọba tí Ifá mú, torí kéèsì tí yín ọ̀tọ̀ ni kéèsì àwọn tí Ifá ò mú ọ̀tọ̀ ni tiwọn lórí ilẹ̀ wa. Bàbá Ataoja, ẹ jẹ́ ọba aládé, ojú ò tì yín, ara ò lọ yín, ẹ ro kì í ṣe inú, torí tá bá ní kẹ́ ẹ ronú kò sí ṣe ìfun yín lẹ fẹ́ rò pọ̀, ẹ ro orí bá yín tún àtúní respect fẹ́yìn náà àbí tó ẹ̀yin grandfather mi, ẹ ro orí. Àwa ò kì í ní respect fún ẹni tí ò bá ní respect. Wọ́n ní ẹni tó bá tijú fún wa la máa tijú fún. Ataoja àti Timi Ẹdẹ, tẹ́ bá tijú àwa ọmọ ìlú, ẹ ní ṣe orí burúkú lọ́sàn-án gan. Orí burúkú lẹ̀ ṣe. Ọlọ́run mi ò dẹ̀ fẹ́ bínú lórí ètò yìí, ṣùgbọ́n màá máa gbìyànjú kí má máa sọ àlùfàǹṣá ọ̀rọ̀ púpọ̀ torí àlùfàǹṣá ìyàlẹ́bù. Bàbá Ataoja, ẹ jọ̀ọ́ jèrè, ẹ wòra yín, ẹ wo ìgbà tẹ́ bá múra gẹ́gẹ́ bí ọba lórí àpèrè ọba nílùú Òṣogbo. Ẹ wá wo fọ́tò yìí, ẹ wo fọ́tò ọba, ẹ wá ìyàtọ̀ fún wa. Orí tẹ́ bá ro orí ni, tẹ́ bá ro orí lódìndí ọba, tẹ́ bá ro orí, ẹ ní ṣe irú blunder tẹ́ ṣe. Ẹ ro ni. Mo tún wá fẹ́ fi àkókò yìí tún béèrè lọ́wọ́ bàbá wa Ẹlẹ́bùúbọn. Bàbá Ẹlẹ́bùúbọn, nígbà tẹ́ mú Ataoja yìí, tẹ́ mú wọn wọ ìpèbí, ṣé wọ́n lọ gbá pangolo ń bẹ̀ ni? Ṣé nígbà tẹ́ mú Ataoja wọnú ìpèbí, tẹ́ mú wọn wọnú ìpèbí tí wọ́n wọlé tẹ́ ń ṣòro fún wọn, ṣé bọ́ọ̀lù lọ́lọ́ gbá ń bẹ̀ ni? Ẹ kọ́ wọn ní ẹ̀kọ́ kankan bí a ti jẹ́ ọba. Ẹ kọ́ wọn ní àwọn nǹkan èèwọ̀ ẹ fún wọn. Èmi rò pé téèyàn bá wọnú ìpèbí yàtọ̀ sí àwọn ètùtù tẹ́ máa ń ṣe fún ẹ tí wọ́n á dá wọn lẹ́kọ̀ọ́. Báwo kì í ṣe báyìí, kì í ṣe báyìí, báyìí la ṣe ń rìn. Mo lè fẹ́ kọ́ ẹni yìí ní ẹ̀kọ́. Kí ló dé? Tó bá ti ṣe tán kò jẹ́ kí n gbọ́. Kí ló dé? Ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ ń comment, mi ò lè pay attention sí comment, but I love you all and you know it. Àtẹ̀yin tẹ́ ń bú mi náà, ẹ má bú mi bẹ́ ṣe bú mi náà nìyẹn nígbà tí Adéyẹmí tìlú Ọ̀yọ́, bóra tìlú Ọ̀yọ́, bẹ́ ṣe bú mi nìyẹn. Ẹ bú mi kẹ́ ṣe pé èpè yẹn gan ni mo like jù. Ṣé pé mi gangan ni Áfíríkà ṣe sílẹ̀ àárọ̀ òjìrì. So ẹ ṣe pé dáadáa sí ẹ̀, ìyí tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ yín àtàwọn ọmọ yín tí wọ́n máa lè gbé, tí ò ní wúwo jù lórí wọn ẹ̀ṣẹ̀. Ká wá máa wo ẹni tí èpè máa mú. Bàbá Ataoja, bàbá wa kí ni mo pè wọ́n sìn? Bàbá wa Ẹlẹ́bùúbọn, ẹ jọ̀ọ́. Ṣé ìgbà tí ẹ mú bàbá Ataoja wa yìí, tẹ́ mú wọn pé Ifá ló mú wọn, tẹ́ mú wọn wọnú ìpèbí, ṣé wọ́n lọ dóbò ń bẹ́ẹ̀ ni àbí wọ́n lọ fọyàn ṣeré? Torí kò tí ì yé mi nǹkan tí wọ́n ṣe fún wọn nínú ìpèbí tí wọ́n ní tó máa bọ́ sí lẹ́yìn ìpèbí tí wọ́n ní lo orí wọn wípé àwọn ti ju ọba ìlú bòmíì lọ. Àwọn ọba ò kì í dọ̀bálẹ̀ ní ìta gbangba fún ọba míì. Ọba ò kì í fi orí adé lọ́gùn gbàgede. Ẹ wo orí ọba bó ṣe rí pòlòpò lólítà. Bá ṣe rí ìlànà wípé bàbá Ataoja yìí ó máa pa lórí ọmọ Yakuba. Àmọ̀ tẹ́lẹ̀, àmọ̀ pé bórí wọn àti Timi Ẹdẹ rí nǹkan ó sá sínú. Ìsìn láṣẹ mọ́ ọpẹ́lọpẹ́ àràfà ló jẹ́ ká mọ̀ pé pa lórí ilẹ̀ fi jọba. Tó a ṣe láàbí àwọn bàbá tí wọ́n pa lórí tí wọ́n jẹ́ pé olómi, mo kí yín o. Ẹ káàbọ̀ sórí ètò. Mo mọ̀ pé ẹ̀yin comment, but mo ti mọ̀ pé ẹ̀yin náà mọ̀ pé ẹ̀yin ni mo kí. Ó ti ṣe tán, mo ń bọ̀. Ìṣẹ́jú kan.
Bàbá wa Ẹlẹ́bùúbọn kò dájú wípé ẹ ṣòro pé fún Ataoja, torí wípé tẹ́ ẹ bá ṣòro pé fún Ataoja, orò tẹ́ ẹ ṣe pé fún Ataoja yẹn òun ni wọ́n padà lọ ṣe ní ilẹ̀ Mẹ́kà, ilẹ̀ mímọ́. Ìlú Òṣogbo kò ká Ataoja lẹ́nu, kò lè gbé Ataoja lọ sí àlùjọ́nà. Gbogbo eré tí Ataoja àti Timi Ẹdẹ ń sá òun ni bó ṣe máa wọ àlùjọ́nà, bó ṣe máa lọ dó virgin 72. Gbogbo tó wà lọ́pọlọ wọn nìyẹn, gbogbo ń tẹ́ kọ́ wọn nínú ìpèbí kò sí lọ́pọlọ wọn rárá. Irọ́ lọ́rọ̀ pọ́n ẹ̀ pa fáwọn, èké ni wọ́n rò pé ṣe fáwọn. Àwọn ìjọba yẹn gbà pé ìlú ló fi mí síbẹ̀, mi kò ní choice, so wọn ò ní knowledge of wọ́n jókòó lé lórí. Ìyẹn ni wípé ló dífá fún ẹ̀yin àfọ̀bàjẹ ìlú méjèèjì yìí pé ẹ ṣe homework yín dáadáa lórí àwọn méjèèjì yìí kó tó di wípé wọ́n bọ́ta nínú ìpèbí. Gbogbo ọpọlọ orí ni wípé báwọn ṣe jẹ ọba yẹn àwọn ò ní rí àlùjọ́nà wọ̀. Gbogbo eré tí wọ́n dẹ̀kẹ̀rẹ́ ni wípé káwọn bá ti kú báyìí 72 virgin ni wọ́n pa ní ìmọ̀ méjì, bó ṣe máa lọ dó wúndíà 75 ní àlùjọ́nà, torí pé wọ́n ti ní ọpọlọ tí wọ́n wípé ní ọgbà ìtẹ̀rọ tiwa àwa ò ní 75 virgin bẹ́ẹ̀ táwọn ọmọdé aládé ti ṣètò 75 virgin fún àwọn. So bóyá kẹ́yìn náà kẹ́ tó máa fi wọ́n jẹ ọba ẹ máa sọ fún wọn, torí lẹ́yìn pé wọ́n ń ṣe kábíyèsí o kò sí nǹkan kan àti pé kán lè gbowó gbà wọ ìjọba àtàwọn kábíyèsí treatment tí wọ́n máa ń rí gbogbo ẹ̀mbá máa fún wọn lé ní ilẹ̀ wa. Lẹ́yìn yẹn kò sí nǹkan míì tí wọ́n ń lé ní orí ilẹ̀ wa, torí pé ilẹ̀ wa lójú tiwọn ilẹ̀ ègún ni. Ègún wà lórí ilẹ̀ wa, èpè wà lórí ilẹ̀ wa. Àwọn baba ńlá wa ló worst jù, àwọn baba ńlá wa wọ́n máa ń fẹ́ èèyàn rúbọ ni, bẹ́ẹ̀ ṣe fi òdìndí èèyàn bíi 20 rúbọ fún Ataoja àti Timi Ẹdẹ nígbà tẹ́ fẹ́ gbé wọn sórí ipò àwọn baba ńlá wa. Wọ́n dẹ̀ máa ń fi ọkàn ọba ṣe àṣejẹ ni, bẹ́ẹ̀ ṣe mú ọkàn ọba tó lọ lánàá fún Ataoja tẹ̀sí fún tó jẹ. Nítorí gbogbo bá ṣe ń ṣe nípèbí ló ti rí, ó dẹ̀ ti rí pé kò sí nǹkan àbùkù níbẹ̀, kò sí pé ẹ lo ẹja ara èèyàn, kò sí pé òun jẹ ẹran èèyàn, kò sí pé òun jẹ kankan bẹ̀. Ṣùgbọ́n still náà wọn ò lórí, wọ́n padà lọ ṣe kíni, wọ́n padà lọ fi orí àgbàgede nítorí pé wọn ò lórí wọn, nítorí pé wọn ò ní ìmọ̀ tó kúnjú òṣùwọ̀n lórí àpèrè tí wọ́n jókòó sí yẹn. Nítorí wípé wọn ò gbàgbé bí wọ́n ṣe sọ fún wọn nínú Quran wípé tí wọ́n bá ti kú tó bá ń ṣe láìláìláìlá Muhammad Rasulullah sallallahu alaihi wasallam ní last breath wọ́n máa torí àlùjọ́nà wọ̀, wọ́n máa lè lọ pàdé Muhammad wọn Àbíbù Muhammadu tí wọ́n máa lọ wá lọ gba 72 virgins tí wọ́n máa dó ní àlùjọ́nà. Àwa ò sì níyẹn ní ọgbà ìtẹ̀rọ. Ṣé mo pé gbogbo nǹkan ló ń jọ ara ọkọ̀ lójú? Gbogbo nǹkan báyìí òun ló jọ ara ọkọ̀ lójú. Now bàbá wa Ẹlẹ́bùúbọn mo ti sọ ti yín fún yín nìyẹn, wọ́n ìpín tẹ̀ ń ṣe steak wọn pé ẹ̀ẹ̀kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀yìn àtàwọn bàbá wa yòókù àtàwọn ìyá wa pé
pé ọba o kì í ṣe báyìí kì í ṣe báyìí ẹ máa kọ́ wọn bí ọmọ òkókó ni ṣe mo kọ́ wọn tí wọn ò rírú ipò yẹn rí ẹ máa kọ́ wọn bí ọmọ òkókó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń rèbọ̀ láti kindergarten ọba ògùdì ṣe báyìí ẹ wo eyín ọba wa níta nìsín wọ́n rẹ̀ níyẹn báyìí gbogbo 32 wọn wà ń tàbí tèmi báyìí. Now Ataoja tìlú Òṣogbo mú wá padà sọ́dọ̀ tẹ̀yìn. Gbogbo nǹkan tí wọ́n ṣe fún yín pé kò tẹ́ yín lọ́rùn kò tó yín wọn ò ṣòro pé fún yín àbí àbórò tó ń ṣe fún yín yẹn ti wò wípé orò tó máa gbé yín wọnú jahannama ni torí pé ẹbọ lẹ ṣe ètùtù lẹ ṣe nínú èyí ó dẹ̀ lòdì sí Islam ti yín àbí bẹ́ẹ̀ kọ́ so ẹ wá lọ wẹ gbogbo ẹbọ yẹn òun lẹ lọ wẹ dànù ní ilẹ̀ mímọ́ tọ̀lọ́ yín gbé gbogbo ètùtù yẹn gbogbo ohun tí ò ní jẹ́ kẹ́ ẹ rí àlùjọ́nà wọ̀ òun lẹ lọ wẹ̀ dànù àbí bẹ́ẹ̀ kọ́ torí wípé ẹ ti dẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ lọ wẹra yín mọ́ fínífíní lọ́pọ̀lọpọ̀ sí. bẹ́ẹ̀ ṣe lọ sí Mẹ́kà yẹn àwọn kan ló máa mú irun orí yín tí wọ́n máa di orí ọba aládé tiwa tí Ifá yàn tó máa dì í mú báyìí tí wọ́n máa bá yín fá gbogbo irun orí yín kúrò níbẹ̀. àwọn kì í fárun nígbà. àwọn kan ló máa ní kẹ́ ẹ ṣí abíá wọ́n á fa abíá yín ní ọba aládé tiwa. as if that is not enough ìtò wá dùn mí jù tó dùn mí jù láyé yìí wọ́n á gbé okó yín dání báyìí wọ́n á bá yín fá gbogbo ibi tí irun bá wà níbi okó yín ẹ̀yin ọba méjèèjì ìwà tó ń tini lójú tó ju olè lọ òun lẹ o so gbogbo táwa lọ́ba táwa ń pọ́n gẹ̀gẹ̀ kábíyèsí o Ataoja tìlú Òṣogbo kábíyèsí o kábíyèsí o gbogbo orí yín báyìí dé gbogbo abíyá yín débi okó yín gbogbo ìhòhò yín ìdí ọba níta gbangba ní ilẹ̀ àjòjì àràbò ló gbé okó yín tó ń bá yín fá irun ibẹ̀ àràbò ló mú orí ọba tiwa dání tó ń fa àbí bẹ́ẹ̀ kọ́ àràbò náà ló ń bá yín fá irun abíyá yín. kí ló dé tó jẹ́ pé ẹ̀yin ọba ilẹ̀ káàárọ̀ òjìrè tẹ wá ní méjì pé kẹ́ mú àbùkù àti ẹ̀tẹ́ bá orí àpèrè tẹ́ jókòó sí níṣẹ́ méjì àbùkù lẹ́ ń wá fún rèsì wa dẹ̀ máa kàbùkù kú ni ẹ máa tẹ́ ẹ máa fà tẹ́tẹ́ dì ẹ máa tẹ́ títí tẹ́ máa fi wọ káà ilẹ̀ lọ ni láṣẹ Èdùmàrè nítorí wípé n tó ti ní lójú tí ẹ̀yin ò bá lójú tí àwa ọmọ lójú tí ojú tì wá ara ń lọ wa ara ń rí wa sí yín kábíyèsí so lẹ́yìn tẹ́ wá lọ síbẹ̀ ó jàre gbogbo ìgbà tí wọ́n máa ń forí ba so bẹ́ẹ̀ ṣe wà lórí àpèrè wa yẹn náà ẹ tún forí dólẹ̀ bí ti Olódùmarè ń forí dólẹ̀ fún òrìṣà àlá so ẹ ń kírun eléyìí ti fi hàn pé ẹ ń kírun nínú àjọ abájọ náà táwọn àwọn Fúlàní ṣe kó màálù lọ sí ìdí omi wa sí odò Ọ̀ṣun tí wọ́n lọ yàgbẹ́ síbẹ̀ abájọ tí ò fi ta yín lára abájọ tí gbogbo ilẹ̀ wa fi rírọ̀ ọ̀hún nílùú Òṣogbo abájọ tí ò fi ka yín ṣan abájọ tí ò fi dùn yín kábíyèsí rẹ Olódùmarè àṣà tó kó wá balẹ̀ jẹ́ ọmọ ní àṣé ẹ̀ lójú tí ẹ̀yìn kan àṣé ẹ̀ kò joyè ọba ní ẹ̀ mọ́yì orí ipò tẹ́ wà
eléyìí ti kọjá wípé ká advice yín ní ọjọ́ orí yín yìí kẹ́ má lè dánú rò, kẹ́ má lè mọ nǹkan tó dáa níbi tí ojúlàdé tí social media wà, everybody ń rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀, tí àwọn èèyàn make research. Ẹ sì ní inferiority complex even as a king ní orí ilẹ̀ wa. So inferiority complex, ìwà ìdára ẹni lójú tó sì ń bá yín jà. So lójú ara yín, ọba tí ilẹ̀ Mẹ́kà yẹn ó dáa jù yín lọ. Olórí wọn nílẹ̀ Mẹ́kà ó dáa ju ẹ̀yin Ataoja lọ. Ẹ̀yin náà ẹ máa fún yín gba special treatment níbẹ̀. No, because ìtẹ̀wá kò jẹ́ pé ẹ̀yin lẹ fowó yín gba hotel. Torí ní ayé àtijọ́, even up till now, tí ọba ìlú kan bá lọ sí ìlú bòmíràn, ọba ìlú ibẹ̀ máa mọ̀ wípé ọba ìlú báyìí ń bọ̀. Ó máa fún ní executive suite. Tí ò bá lè fún ní executive suite, ṣe rí ibi tí ọba ìlú yẹn náà bá ń sùn sí, ibẹ̀ náà ni ó máa invite ọba yẹn wá, ó máa receive the very best treatment. They will treat that king like a king that he is. Even ọba tìlú Osogbo wa, abẹ́mí tiẹ̀ níbo ló ti ráyè tilé ayé yín, ẹ̀yin tẹ́ ní inferiority complex, ẹ̀yin tẹ́ dára ẹ̀yin lójú. Ṣe míìtì ọba Saudi, ẹ lè míìtì ẹ, ta ló máa míìtì ẹrú kẹrù abilala lẹ́nu bíi tì í? Kò sẹ́ni tó máa míìtì irú yín. Ẹni tí nǹkan ẹ̀ jọ lójú, tó jẹ́ pé nǹkan ní nǹkan ló lọ ń tẹríba fún, kò sí ẹni tó máa pọ́n yín lé, torí pé ẹni yẹn gan fúnra rẹ̀ ti sọ wípé kò sí àpọ́nlé lára òun. Ẹni àbùkù, ẹni ẹ̀tẹ́, ẹni ẹ̀sín, ẹni ẹlẹ́yà òun. So ìdí nìyẹn tó jẹ́ wípé lẹ́yìn tẹ́ ẹ tún débẹ̀ tó tí ọba yẹn kò pèwé rán yín iṣẹ́ pé kẹ́ ẹ máa bọ̀, kò fìwé pè yín. Tẹ́ débẹ̀ ẹ tún débẹ̀ tán ẹ dàbí normal human being. Débi wípé ẹ bá tún ṣe jura yín lọ gan, tí àwọn àràbò bá gbá yín mú, wọ́n lè na ilé ayé yín pa. Wọ́n nà yín tí nǹkan kò ṣẹlẹ̀. Nítorí tẹ́ bá ṣe mọ̀nàmọ́ná, gbàdúgbàdú á gbowó àgbàdo lọ́wọ́ yín bẹ̀. Ẹ wá lọ síbẹ̀ kí humble servant tẹ́ jẹ́, ẹ wá lọ fi kúta níbi tí Osogbo wà. Ẹ̀yin ọba aládé tí gbogbo àwọn ayé wá rí fún nígbà tí wọ́n bá fẹ́ ṣe ọdún Ọ̀ṣun Òṣogbo. Ataoja, ó yẹ kẹ́ ẹ dáwọ́ bojú ni. Nígbà tí ẹ dé sí ìlú Òṣogbo, ó yẹ kán tún yín mú yín wọnú yàrá àbí kan lọ gbé yín dà síbẹ̀, kán wá bá yín wẹ gbogbo bọ́dì yín, kán fumigate yín, kán ṣe ọpọlọ yín, kán fumigate ẹ̀. Ẹ ṣeun bàbá mi Timi ọ̀nà Adébísí. Kán fumigate ọpọlọ yín, nítorí wípé ọpọlọ yín ti kó virus, torí wípé ọpọlọ yín ò wà okay, nítorí wípé ẹ need treatment. In fact, bẹ́ẹ̀ ṣe padà wá gan kò tán jókòó, wọ́n jẹ́ kẹ́ ẹ jókòó sórí àpèrè bàbá wa, nítorí wípé you are disgrace to the throne. You are a big disgrace to the throne. Ẹ̀yin ò gbọ́ rí níbi tí wọ́n ti ń sọ wípé ọmọ ọba kan ò lè jagun bí ẹrú. Bàbá mi Adébísí, thanks for the stars. Kò ní tán bẹ́ẹ̀. Ẹ̀yin wá lọ gbéra yín lẹ̀ pé ẹrú ẹni bá wà nìyí. Bàbá mi Adéyínká òkú sẹ́ǹdì ẹ káàbọ̀. Gbogbo yín pátápátá ni mò ń kí. Bàbá mi Àbáyọ̀mí Jímọ̀ mò ń kí. You are a disgrace. Mo béèrè lọ́wọ́ bàbá mi kan níjẹta, nítorí bàbá mi
Bàbá Débísí ẹ má fìfẹ́ pa mí o. Thank you for the stars. Ẹ̀yin nìkan ti send 500 stars. Ẹ ṣé. Mo béèrè lọ́wọ́ bàbá mi àná kùn láìkan. Very handsome man. Wọ́n pè mí. Wọ́n fẹ́ máa bá mi sọ̀rọ̀ ṣúra bẹ́ẹ̀ kíní kan. Ṣebí àwọn ọba wa Ataoja àti Timi àwọn ni wọ́n lọ sí Saudi yẹn sílùú Mẹ́kà yẹn wọ́n lọ Àràfá kò sí nǹkan tó bad níbẹ̀ mo ní everything is bad with it. Mo ní every single thing is bad with it. Wọ́n ní kí ló dé? Mo ní ẹ jọ̀ọ́ ìbéèrè ẹ̀yàn kan ni mo dẹ̀ máa béèrè lọ́wọ́ ẹ̀yin Ataoja. Ẹ̀mélòó ni ọba Saudi king of Saudi ló ti fi Saudi sílẹ̀ ló fi Mọ́kà sílẹ̀ ló wá bá yín ṣe ọdún Ọ̀ṣun Òṣogbo tó rọ́pọlọ yín kú ẹ̀yin ò kí ń ronú ẹ̀ ń rorí. Ẹ̀mélòó ni ọba yẹn ti fi Saudi sílẹ̀? Àbíkẹ́ ọdún ológun tún kéré ìyá mi ò kéré o. Ọdún yẹn ni mò ń sọ pé ìyẹn tún ṣe mọ̀ ó tún mọ níwọ̀n torí àárín Òṣogbo nìkan ni. Òkè gẹ̀ẹ́tì tí àwọn bàbá wa ń lọ ṣe mọ̀ pé òkè gẹ̀ẹ́tì tí àwọn babaláwo máa ń lọ tí wọ́n máa ti lọ ń ṣọdún lọ́dọọdún. Kí ló dé tí ọba Saudi ò fi Saudi sílẹ̀ kó wá síbẹ̀ káwọn náà fa irun ẹ̀ ká bá farun abẹ́ ẹ̀ ká farun abíà ẹ̀ ká ṣètùtù ká sọ ọ́ di ẹni tó nífá. Torí ẹ̀yin ponú àwọn nìkan lọ́mọ núrò àwọn ni wọn ní wá ṣẹrú ti yín. Ẹ̀yin ẹ̀kẹ́ alẹ́nu olóṣù káọ̀rùn bẹ́ẹ̀ ṣe dé yẹn ó yẹ kí wọ́n bá yín wé láwà ní yín kó ga ni kí wọ́n bá yín wálẹ̀ bẹ́ẹ̀. Ó yẹ kí wọ́n bá yín lọ ra mosquito net kí wọ́n bá yín wé àlámọ̀rí yín pa. Ẹ̀yin Ọ̀ṣun Òṣogbo ẹ jẹ́ yá aṣọ́ra fún Ataoja kó má wé yín mọ́ òṣùká. Ọba Saudi ìbéèrè mi fún bàbá Ataoja. Ọba Saudi ṣó máa bá yín wá ṣe ọdún ní àṣẹ ọdún Ọ̀ṣun Òṣogbo tí mi ìbá ṣe mistake ọdún owó mọ̀ yìí ṣé ọba Saudi ṣó máa ṣe ẹ ti fún ní invitation letter? Ẹ lè fún wọn jẹ́ kí mi sí ẹ rírí ẹ bá jókòó rí ó yẹ kẹ́ bá jókòó gẹ́gẹ́ bí ọba. No wọn fún ẹ̀mọ́ ni adúrú ọba mà ní ó yẹ kán sọ fún ó yẹ kí ọba Mẹ́kà kó wà lórí ìdúró báyìí nígbà tí ọba Ataoja bá wọlé pẹ̀lú entourage ni wọn padà mọ̀ pé wá alábùkù ẹlẹ́sìn nìyí ẹlẹ́tẹ̀ aládùn òun nìyí aláìlójútì òun nìyí. So I give king's treatment. Rí ọba Saudi bá jókòó bá sọ̀rọ̀ business bá mutí papọ̀ jókòó sí wọn ò jẹ́ kẹ́ rí ilé mọ ibi tó ń gbé irú yín fọ́nú wá nínú ilé ẹ̀. Tẹ́ bá dé ẹnu ọ̀nà géètì ọba ìlú Mẹ́kà tẹ́ gbéra yín débẹ̀ ẹnu géètì yẹn ni wọ́n máa ti yẹ̀ yín wò fínífíní wá lè kí wọ́n wá lé yín bí ajá tí wọn kì í jẹ. Ataoja wọ́n lé yín bí ajá tẹ́ jẹ́ torí ajá nìkan ló máa ń wábi tó máa ti fi ẹnu kó mì kiri lẹ̀ tó máa ti lá ìgbẹ́ onígbẹ́. Ajá nìkan ló máa wá tẹni ẹni àgbẹ̀ sí tó máa lọ jẹ́. So ibi tẹ́yìn lọ yẹn ìgbẹ́ wọn ní Mọ́kà lẹ̀ lọ wá tẹ̀ lọ lá nínú gbogbo orò tí wọ́n ṣe fún yín nínú gbogbo orò tí wọ́n ṣe fún yín ṣé wọ́n sọ fún yín wípé kẹ́ wá fi ẹnu gbé obì lórí èṣù rí débi tó máa sọ wípé kẹ́ lọ ibi tí wọ́n ṣe èṣù sí yẹn kẹ́ lọ lá. Ṣé
tó bá jẹ́ wípé ọba ti ìlú Mọ́kà ó ti rọra fúláṣì yín lásán pé òun fẹ́ wá sí Ọ̀ṣun Òṣogbo, ṣé wọ́n bí yín dáa? Kẹ́ má bẹ́ẹ̀ ṣe ti ríra yín à slave lábẹ́ wọn yẹn, wọn bí yín dáa. Kẹ́ má fi bẹ́ẹ̀dì tẹ́yìn gangan sùn sílẹ̀ bí ọba kó wá sùn síbẹ̀. Ẹ̀yin gan tí ẹ̀ tún ní rí àṣẹni tó wọ́dì láti sùn bẹ́ẹ̀dì ẹ̀yìn bẹ́ẹ̀ yẹn, ẹ máa lọ gẹ̀ẹ́tì bẹ́ẹ̀dì onígóòdì fún, torí ẹ mọ̀ wípé nínú yín ẹ ti gbà wípé ó jù yín lọ ní gbogbo nǹkan. Ibi tí inferiority complex wọ́rí ilé ayé yín dé, ibi tí ìwà ìdára ẹni lójú tó jẹyọ nínú ọpọlọ yín. Àbí òkè ẹ̀yin bàbá wa tí ẹ wà ní ilẹ̀ káàárọ̀ òjìrè nìkan lẹ ti gbọ́ ìròyìn Mọ́kà rí. Àwọn ò gbọ́ ìròyìn Òṣogbo rí. Ọba ìlú Mọ́kà ta ló mọ òkòlò yín lọ́yọ̀ọ́? Ta ni yín rí tí odindi ọba ìlú Mọ́kà máa mọ̀ wípé ibi kan tó yẹ òun ò rí bẹ́ẹ̀ rí? Àbí kò mọ̀ pé ìṣọdún Òṣogbo, kò mọ̀ pé ọdún kan wà ní ilẹ̀ wa tá à ń ṣe òkè gẹ̀tì ni òkè Olúmọ, kò gbọ́ rí, kò rí lórí social media. Ẹ̀yin nìkan lẹ ní information mẹ́ta ọwọ́, ẹ̀yin nìkan lẹ ní information òkè Àràfá, ẹ̀yin nìkan lẹ ní information nítorí ni wọ́n fi tọ́ yín láti kékeré dàgbà kẹ́ lè padà wá di ẹrú wọn. Gbogbo iṣẹ́ tí a yà ọ̀yìn àtúnyìn àtàlẹ́ yín, gbogbo bẹ́ẹ̀ ṣe lè tó kẹ̀kàǹkà tó rí ayé yìí, ẹ sì máa ríra yín wípé ẹ ò tí ì bá standard wọn ni. Ẹrú ò kì í bá standard olówó ẹrú ẹ̀. Kò sí nǹkan tí ẹrú lè ní. Ẹ mọ̀ ni ní ìgbà tí bí ọ̀rọ̀ ìtàn kan tí àwọn bàbá wa bá ń sọ fún wa, nígbà tí olówó ẹrú kú, tí ó kú, tí wọ́n wá ń béèrè lọ́wọ́ olówó ẹrú yẹn wá fún gbogbo ogún ẹ̀, ó kó fún ẹrú. Ó wá ní wípé nǹkan èèyàn kan báyìí òun ni kó mú nínú ogún bàbá ẹ̀. Bá ń gbé kí nìyẹn. Wọ́n wá ní nǹkan èèyàn kan ni kó mú nínú ogún bàbá ẹ̀. Ọmọ ẹrú ó ronú títí pé òun àwa mú nǹkan èèyàn kan ládùúrú nǹkan tí bàbá òun ní. Ó lọ tọ̀ àwọn àgbàlagbà lọ, àwọn àgbàlagbà ní kí ni. Tó bá ti mú ẹrú ńlá ẹ̀, gbogbo ẹni tó bá lọ ló lẹ́rù. Ọba Saudi padà mú Ataoja àti Timi ẹdẹ, ó mú yín. So gbogbo ohun tẹ́ ẹ bá fà lámọ̀ rí yín ṣe gẹ́gẹ́ bí ọba tẹ́yìn ṣe níyì lọ́dọ̀ wa yẹn, aṣọ ọ̀nù ẹ̀mí yín ní Mọ́kà. Odindi ọba ẹ wá ń sáré lọ láàrin àwọn èèyàn. Wọn ò tẹ̀yìn pa síbẹ̀, kẹ́ kú síbẹ̀, ká gbọ́ pé ẹ ti kú síbẹ̀. Kẹ́ ẹ lè tètè lọ sí àlùjànnà yín. Kẹ́ ẹ lè lọ dóbò 75 virgin tẹ́ fẹ́ dó. Ó yẹ kí ẹ ṣubú síbẹ̀ kan tẹ̀yìn pa síbẹ̀. Ẹ̀yin ṣé ń gbà yín náà tí sì lè sáré pẹ̀lú gbogbo ẹ̀ bó ṣe rí dẹ̀mùdẹ̀mù lára yín. Ṣé pé ẹ lè sáré? Ṣé pé ẹ ní strength láti sáré nígbà tẹ́ sí Mọ́kà? Èmi rò wí pé bẹ́ẹ̀ ṣe ti dàgbà tó, kò yẹ kẹ́ ẹ ní okun nínú àti sá eré nù. Ó yẹ kí wọ́n tì yín ṣubú, kán tẹ ojú yín fọ́, gbogbo ọpọlọ yín tẹ̀ ń di adísìn yẹn, kán tẹ̀ fọ́ síbẹ̀. Kẹ́ kúkú kẹ́ lọ kú síbi tí aṣọ yín ò sí ń bẹ̀. Kán wá gbé òkú yín yẹn torí pé àwọn Òṣogbo á wò pé ọba wa ni ẹja gbòkú ẹ̀ wálé. Ọba padà kú sí tí aṣọ ò sí. Ó yẹ kán tẹ̀yìn fọmọ bẹ́ẹ̀ ni, kò yẹ kẹ́ survive. Ṣùgbọ́n ẹ fi hàn wá pé náà mọ eré sá, eré ń bẹ lẹ́sẹ̀ yín, eré lẹ́sẹ̀ wèrè. Ẹ sá pé ṣó dákọ́ bá wá kú sí rubí. Ṣé pé iná èrò jẹ́ ẹ̀rín míní. Wọ́n ti jẹ ọba tuntun. Ìyá mi Ọmọwùmí Lásìsì, ẹ ṣeun. Wọ́n ti jẹ ọba tuntun ní England.
tẹ́ ń pè nílùú ọba wọ́n ti jẹ ọba tuntun ó yẹ kí ọba England ni kó ṣe kí ni kó kúrò ní England kó wá láòkúta Mẹ́kà kó wá forí balẹ̀ kóun náà lọ sọ̀wọ́ ṣe láàyè ní èjì yìí ẹ ló ń sọ òkò mọ́ ògiri pẹ̀lú ọjọ́ orí yìí ẹ̀yin ọba méjèèjì ẹ̀yin ọba àsọnù ọba kẹran má jẹlé ọba ìtìjú ẹ̀yin náà ló ń sọ òkò mọ́ ògiri lọ́wọ́ yín ẹ ló ń lẹ òkò máa ra ògiri ẹ̀yin náà lẹ́ ń lẹ òkò máa ra ògiri ẹ tí ìgbọ̀ngbọ̀n orú ẹ̀ ní ọjọ́ orí yín ẹ̀yin náà wọ́n gbẹ́ nǹkan kan wọ́n wá kó àwọn òrìṣà dà sínú ẹ̀ wọ́n jẹ́ kẹ́ rí gbogbo nǹkan tẹ́ tán tó sínú ẹ̀ nínú mọ́kà yẹn nínú kí ló ti ń pe orúkọ ẹ̀ tẹ́ ló ń sáré ráùndù ẹ̀ yẹn èèyàn dúdú wo ló wọ ọbẹ̀ rí bẹ́ẹ̀ ṣe jẹ́ ọba yẹn ó yẹ kó pàtàkì yín kí wọ́n ṣí ibẹ̀ fún yín kẹ́ wọlé kanlẹ̀ ẹ lè pa mí nǹkan kan sá sí mi nínú ẹ lè pa mí o mo máa sọ tẹnu mi wọ́n ẹ pa òun má gbogbo lẹ́nu ó yẹ kán ṣí mọ́kà yẹn lẹ̀ fún yín kẹ́ ẹ wá wọlé kanlẹ̀ kẹ́ ẹ lọ wo gbogbo ohun tí wọ́n tò síbẹ̀ kẹ́ ẹ lọ wo ètò jọ yín bẹ̀ àti ètò tó kàn yín bẹ̀ wọ́n lè ṣe fún yín ibi tí wọ́n di ọpọlọ yín mọ́ òun ní ilé kankan yẹn tẹ́yìn náà wá ń sáré kiri ibẹ̀ ibẹ̀ lọ di ọpọlọ yín mọ́ nǹkan tí ibi tí wọ́n fi ẹlẹ́mọ̀ṣọ́ yín ṣọ́ òun ní ibẹ̀ yẹn ẹ máa sáré kiri ẹ máa sákú ni ẹ̀yin ọba méjèèjì gbogbo ọba tó bá ti ń tira ẹ̀ lójú tó ń gbé orí àpèrè wa wọlẹ̀ tó ń fi orí ẹwà gún gbàgede ó máa padà kúkú ìyà ó máa padà ṣẹ̀sín ni gbogbo pátápátá ẹ̀sín òun lè máa bá lọ láyé yìí ìgbà tí bórabóra tìlú Ọ̀yọ́ kú náà ó ṣẹ̀sín kú ni torí pé gbogbo ìgbà tóun náà fi wà láyé most of it ló fi ń kó ẹ̀sìn bá àpèrè àwọn bàbá wa tó ń lọ sí bó ṣe ń lọ sí dì ló lọ kéwú ní gathering tó bá lọ ẹ̀yin náà máa ṣe ẹ̀sìn ni máa ṣe àdàbí tó bá jẹ́ pé kì í ṣe pé ẹ̀sìn lẹ fi orí àpèrè àwọn bàbá ńlá wa ṣe àdàbí tó bá jẹ́ pé kì í ṣe ẹlẹ́yà lẹ ń fi orí àpèrè àwọn bàbá ẹ̀yin náà máa ṣe ẹlẹ́yà ẹ máa ṣe ẹ̀sìn àbùkù máa kọ kiri ẹ̀sìn àbùkù olóròǹbó ẹ máa tẹ́kù ni gbogbo láwọn ẹgbàárù mọ́lẹ̀ àdàbí tó bá jẹ́ wípé ọba mọ́kà ní ọjọ́ kan ó máa kú ó máa wá forí balẹ̀ lọ́dọ̀ tí yín rí àdàbí tó bá jẹ́ wípé ọba mọ́kà ní ọjọ́ kan ó máa wá náà ti wá sí òkè gẹ̀ẹ́tì rí àdàbí tó bá jẹ́ pé ọba mẹ́kà náà ti wá sí òkè táṣẹ̀ rí àdàbí tó bá mọ ibi tí ó ń jẹ́ olúmọ àbí ó ti ẹ̀ wá gun orí òkè olúmọ rí tí ò bá ti ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ló ń fi ojú wa ráre ojú yín máa ráre kù ni torí bẹ́ẹ̀ ṣe yan àwọn olóṣùká náà ti dé bí wọ́n ti ń ṣépè fún ìyá láyà babalábà ipe tẹ́ ẹ ṣe yẹn ló ṣẹlẹ̀ òun gangan ló dáa jù wọ́n fẹ́ kẹ́ ẹ wé wa mọ́ òṣùká bíi ti Ìlọrin wọ́n fẹ́ kẹ́ ẹ sọ ilẹ̀ wa di ilẹ̀ Emirates Ataoja tìlú Òṣogbo ó fẹ́ sọ ilẹ̀ wa Síkírù àbí Ṣákírù àbí kí ló ń pè ó fẹ́ sọ ilẹ̀ wa di ìlú Emirates àbí bẹ́ẹ̀ kọ́ àdàbí tó bá jẹ́ wípé inú
àwọn ẹgbàárúmọlẹ̀ dùn sí nǹkan tẹ́ ń ṣe yìí, inú yín náà ò ní dùn kalẹ̀ láti àkókò yìí lọ báyìí, nínú yín ò ti ní dùn kalẹ̀. Àdàbí tó bá jẹ́ wípé àwọn tó tẹ ilẹ̀ Òṣogbo dó, Quran ni wọ́n fi tẹ̀ dó. Àdàbí tó bá jẹ́ wípé Mohammed ló tẹ ìlú Òṣogbo dó, ló tẹ ti ìlú Ẹdẹ dó, nìkan lẹ̀ ní ṣe ẹ̀sìn, tẹ̀ ní ṣe ẹlẹ́yà. Tí ò bá ti rí bẹ́ẹ̀, ẹ máa padà ṣe ẹ̀sìn kú ni o. Kò sí ọ̀nà àbáyọ fún yín. Ẹ̀sìn tẹ́ ṣe orí social media yìí ó kéré o. Ẹ máa ṣe ẹ̀sìn nínú ààfin fúnra ara yín, ẹ̀yin gan máa mọ̀ pé ẹlẹ́sìn ni yín. Ẹ máa ronú látàárọ̀ ṣúlẹ̀, ẹ̀sùn ẹ̀ nílé sùn, ẹ máa ronú ni, torí ẹ máa ṣe ẹ̀sìn. Ẹ máa ṣe ẹ̀sìn. Ẹ máa ṣe ẹ̀sìn o. Àdàbí tí ò bá kí ń ṣe wípé àwọn alálẹ̀ ilẹ̀ Òṣogbo ló tẹ Òṣogbo. Àdàbí tó bá jẹ́ wípé Quran ni wọ́n fi tẹ̀ dó. Àdàbí tó bá jẹ́ wípé Muhammed ló tẹ̀ dó. Àdàbí tó bá jẹ́ wípé Àràbò ló tẹ àwọn ilẹ̀ méjèèjì dó, ní ẹ ò ní ṣe ẹlẹ́yà. Ẹ máa ṣe ẹlẹ́yà, ẹ máa ṣe ẹ̀sìn, ẹ máa kàbùkù, ẹ máa tẹ́, ẹ máa fà tẹ́tẹ́ dì í. Ibo ẹ gbádé sí? Ọ̀pá àṣẹ dà lọ́wọ́ yín, ìrùkẹ̀rẹ̀ dà lọ́rùn yín. Ṣé ẹ wá rí ibi tí ẹ tora yín mọ́ yẹn, ìbẹ̀lẹ̀ máa wà? Ipò ẹrú tí ẹ tora yín mọ́ yẹn, ipò ẹrú yẹn lẹ máa padà ṣe. Ẹ máa ṣe ẹrú kú ni. Ṣebí ẹrú Allah ni yín? Ṣé ẹrú Àràbò ni yín? Ẹ máa padà ṣe ẹrú ni. Lọ́la àwọn ẹgbàárúmọlẹ̀, lọ́la àwọn tó tẹ ilẹ̀ Káàárọ̀ Oòjíire dó, lọ́la àwọn tó tẹ ilẹ̀ Òṣogbo dó, ẹ máa padà ṣe ẹrú ni. Ọrùn yín ò rẹ ọrùn èjìgbàrà ìlẹ̀kẹ̀, orí yín ò yẹ orí adé. Ẹ máa padà ṣe ẹrú ni. Tẹ bá wá padà wáyé again, ẹrú lẹ máa tún padà wá ṣe lọ́la àwọn ẹgbàárúmọlẹ̀. Àdàbí tó bá jẹ́ wípé Quran ló fi tẹ ìlú kọ̀ọ̀kan dó. Òun ni mò ń sọ yìí. Mi ní sọ wípé má ṣe tó yín. Tó ti yín, mi ní sọ pé kẹ má ṣe nǹkan, mi ní sọ pé kó má kà yín lára ọ̀rọ̀ tí mò ń sọ yìí, kẹ má wá nǹkan ṣe sí. Ṣùgbọ́n tí ẹ bá ti lè wá nǹkan ṣe sí àwọn ẹgbàárúmọlẹ̀ tó tẹ ilẹ̀ Òṣogbo dó, kẹ pa wọ́n run lórí ilẹ̀ wọn, lẹ lè rí nǹkan kan ṣe fún yín. Tí ẹ bá ti lè mú ìṣẹ̀ṣe ìlú Òṣogbo, kẹ lé Ọ̀ṣun Òṣogbo kúrò ńbẹ̀ lódindin, kẹ ní kì í ṣe òrìṣà ìlú yẹn mọ́, nìkan lẹ lè rí nǹkan kan ṣe fún èmi Òṣàtọ́lá Abímbọ́lá. Ẹ bá ti lè ṣe bẹ́ẹ̀, ẹ máa ṣe ẹ̀sìn. Ẹ máa ṣe ẹlẹ́yà. Ẹ ṣe ẹ̀sìn yẹn, ẹ tún fi mí ilé fọmọ láti ṣe. Nítorí gbogbo kan láti èmi lọ, gbogbo nǹkan tẹ máa fi ṣe ẹ̀sìn, tẹ máa fi kàbùkù lẹ máa ṣe. Ẹ̀yin méjèèjì, láti èmi lọ, gbogbo nǹkan tẹ máa fi tẹ máa tí, tẹ máa kàbùkù, òun lẹ máa ṣiṣẹ́ ni o. Ní kì í ṣépè fọba, ìyẹn nígbà tẹ́ ẹ ṣì wà nípò ọba. Ẹ sì nípò ọba mọ́ ti gbéra yín sípò ẹrú. Ẹ ti gbàgbé pé àwọn mùsùlùmí ẹrú ni wọ́n ni. Ẹ mọ̀ pé ẹrú Allah ni wọ́n. Wọ́n sọ fún yín pé ẹrú Àràbò ni wọ́n. Ẹ sì nípò ọba mọ́. Ẹrú ni yín, ẹrú ni mi ò ṣépè fọba. Mi ì tó láti ṣépè fún ọba. Ipò tẹ tóra yín sí yẹn, ẹ máa padà wà ńbẹ̀. Ibẹ̀ lẹ máa wà, orí ibẹ̀ lẹ máa kú sí o. Àdàbí
àdàbí tí ò bá sí ìṣẹ̀ṣe mọ́ ní ilẹ̀ Òṣogbo àti ilẹ̀ Ẹdẹ nìkan ló kù. Lẹ́ẹ̀ni padà ṣe orí burúkú, lẹ́ẹ̀ni padà ṣe ẹlẹ́yà, ní ẹ̀sìn ní padà ṣe ẹ̀tẹ̀ wà lóyún wájú. Ẹ̀yin méjì. Mo sọ tàwọn kan lánàá, wọ́n ní màá kú. Èmi ni mo padà gbẹ̀yìn wọn. Èmi náà ni mo padà gbẹ̀yìn yín. Bẹ́ẹ̀ ni, ẹ ṣépè, ẹ kọ ìpè síbẹ̀. Ẹ̀yin gan láṣẹ láṣẹ fún irú àwa ẹ̀ mọ́. Abájọ náà, báwo ni odò Ọ̀ṣun Òṣogbo ṣe máa dọ̀tí? Kí ló dé Fúlàní ò kó màálù lọ sí ilẹ̀ Mẹ́kà? Kí wọ́n lọ yàgbẹ́ sí gbogbo àràfà tí ẹ̀ ń gùn. Kí wọ́n kó màálù lọ síbẹ̀ bí tí ọpọlọ yín kú sí. Méjì. Kí ló dé Fúlàní ò kó màálù lọ síbẹ̀? Ibi tẹ́ ẹ ti ń sọ òkò àṣetánì, kí ló dé tẹ́ ẹ ṣe bá ìgbẹ́ màálù lẹ̀? Ṣùgbọ́n wọ́n ti mọ̀ pé ẹni ìyàlẹ̀ yín. Wọ́n wá gbé màálù wá sí ìdí odò Ọ̀ṣun Òṣogbo. Gbogbo bẹ́ẹ̀ kò sí tẹ̀lé ẹgbẹ́ tẹ̀ ń bẹ̀. Wọ́n ròyìn. Ìgbẹ́ màálù ni ló lọ́ra bí dùn. O ò dẹ̀ rí nǹkan kan ṣe sí. O wá lọ sí ilẹ̀ mímọ́, ilẹ̀ alápọ̀nlé tó máa gbé ẹ lọ sí àlùjọ náà táwọn baba ńlá kú bàbá ẹ là rí. So that wàá lè lọ bí 75 virgin táwọn baba ńlá kú bàbá ẹ sáré lépa láti lọ́dún. Torí ẹ̀ kì í rorí. Èmi ò mọ bẹ́ẹ̀ ṣe ń rò. Èmi ò mọ ẹni tó ń bá yín rò. Èmi ò mọ àwọn tó ń bá yín gbìmọ̀ràn pọ̀. Àwọn tó ń fún yín lámọ̀ràn mi ò mọ̀. Bẹ́ẹ̀ ṣe ń fúnra yín nímọ̀ràn mi mọ̀. Ìyá àgbà mi máa ń sọ kinní kan fún mi nígbà yẹn. A ní kó tó sọ̀rọ̀, a ní wàá gbé sí ọpọlọ wò náà. Ohun tí mo fẹ́ sọ yìí o, ṣé tí mo bá sọ báwo ló ṣe máa rí létí aráyé? Ká máa pé o fẹ́ hùwà. Wàá kọ́kọ́ rò pé tí mo bá hùwà yìí, tẹ́ bá jẹ́yàn ló wù lójú mi, kí ni mo máa sọ? Kí lára yìí máa sọ? Ẹ máa ṣerú kú ni o. Ọba Ataoja, ẹ máa padà ṣe ẹrú kú ni. Timi Ẹdẹ, ẹ máa ṣe ẹrú kú ni. Tí ò bá fẹ́ rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀, àwọn alálẹ̀ ìlú Òṣogbo á jẹ́ kó rí bẹ́ẹ̀. Tí ò bá fẹ́ rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀, àdàbí tó bá jẹ́ wípé ẹni tó kọ́kọ́ jọba ti ìlú Òṣogbo gan ní ìgbà ìwáṣẹ̀ tó tẹ ìlú Òṣogbo tó ó lọ forí dólẹ̀ ní Mẹ́kà lókù. Àdàbí tó bá kó lọ fi ẹnu láòrò wájọ ògbó yẹn nìkan ló kù. Nìkan ló kù ni ò ní rí bẹ́ẹ̀ fún yín tọmọtọmọ. Ọkàn yín ò ní balẹ̀ o. Ẹ ní sinmi o. Inú yín ò ní dùn. Wàhálà ti dé sínú ayé yín o. Wàhálà tó dẹ̀ máa dé sínú ayé yín kò kan ìlú Òṣogbo ń bẹ̀ o. Ẹ̀yin nìkan ló kàn torí ẹ̀yin lẹ jẹ ìwọ̀. Inú ò lè ràn àwọn aráàlú Òṣogbo. Torí ìwọ ló dádé sórí. Ìwọ ló tẹ̀pá ìlẹ̀kẹ̀. Ìwọ ló jókòó sórí àpèrè. Kò wá tó ẹ àfìgbà tó fi ra ẹ ṣẹrú. Ẹrú lóhun tóun wà ní tóun fẹnu ara ìpera ẹ̀ ni. Ó ṣe máa ṣerú kú nìyẹn. Máa ṣerú kú nìyẹn. Kò sí bó ṣe lè ṣe tó, o ò ní bá standard. O ò lè bá standard. Inferiority complex tó ń dá ẹja yẹn tí ò jẹ́ kó ro ọpọlọ. Ó máa inferior kú ni. Ó máa inferior tí máa fi kú ní méjèèjì. Nítorí wípé ilẹ̀ wa ni kì í ṣe ilẹ̀ Emirates.
kì í ṣe ilẹ̀ Emirates at all. Ẹ̀yin afọbajẹ ti ilẹ̀ káàárọ̀ òjìrì, ẹ̀yin lẹ ń dá wàhálà ilẹ̀ o. Tó bá jẹ́ kò kí ń sí nínú curriculum activities yín tẹ́lẹ̀tẹ́lẹ̀, kò kí ń sí nínú àwọn nǹkan tí máa ṣe fún àwọn ọba, ẹ jẹ́ kó kún. Ẹ jẹ́ kó bá máa búra pẹ̀lú alálẹ̀ ìlú, òrìṣà ìlú. Kó búra wí ọjọ́ ìgbàkígbà tóun bá ti di ojú alálẹ̀ mọ́lẹ̀ báyìí, àbí tóun bá ti ṣe nǹkan tí ó wà contrary. Kí ayé tòun náà bàjẹ́. Àfàìwá síbẹ̀ èmi ti ṣe èpè gẹ́gẹ́ bí àfipè táyé ṣe tilẹ̀ káàárọ̀ òjìrè, bó ṣe máa rí nìyẹn. Ẹ fẹ́ ẹ̀rọ àwọn tá a sọ fún lánàá ó rí bẹ́ẹ̀ fún wọn. Ó máa padà bẹ́ẹ̀ fẹ́yìn náà. Torí mo ti sọ pé kì í ṣe èmi ni mò ń sọ. Ẹ bá ti ní nǹkan ẹ fẹ́ ṣe, ẹ lọ bá àwọn alálẹ̀ ilẹ̀ Òṣogbo. Tẹ́ bá dẹ̀ ní mi lẹ fẹ́ wá bá direct, well, àwọn lẹ máa kọ́kọ́ bá wájú kó tó di pé wá bá mi. Nígbà tẹ́ ẹ bá ti break through látọ̀dọ̀ wọn sọ́dọ̀ mi, ẹ dọ́dọ̀ mi náà ni. Mi ò lérí o, torí mi ò tó lérí mọ́ anybody. Èmi ni mo kéré, mo ṣe gbó ìmọ̀ró, mi ì ayẹta, mi ìlú ti gbẹ mi ní nǹkan kan. Ṣùgbọ́n abínibí báyìí ó yàtọ̀ sí ability. Àwọn tí yín lánàá, àwọn kan lánàá náà ta sọ fún náà, wọ́n gbìyànjú, wọn kò ṣe pé wọn ò gbìyànjú. Àwọn alálẹ̀ náà ni wọn ò jẹ́. Ẹ̀yin náà máa gbìyànjú tí yín, mo mọ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n èèyàn kì í wálé arúgbó kó lọ lọ́fẹ̀ẹ́. Tẹ́ bá ti ń gbìyànjú, ẹ prepare nǹkan tẹ́ máa fi dì. Tẹ́ bá ti ń gbìyànjú, ẹ prepare nǹkan tẹ́ máa fi kan dì o. Á dẹ̀ dùn yín. Ìyẹn gan ló máa mú ìbẹ̀rẹ̀ orí burúkú wá fún yín. Ẹ máa fi nǹkan dì tó máa pọ̀ dì. Ó máa dùn yín. Á dùn yín, á ká yín lára. Ẹ̀yin lọ forí balẹ̀ fún òrìṣà olórìṣà. Ẹ mélòó lẹ forí balẹ̀ fún Òṣogbo? Ẹ mélòó? Ẹ mélòó lẹ forí balẹ̀ fún Ifá? Ẹ mélòó? Ẹ ti forí balẹ̀ fún Ifá. Ẹ tí forí balẹ̀ fún Àràbà ti ìlú Òṣogbo pé ókè o, kì í ṣe Àràbà ni mo forí balẹ̀ fún o, Ifá ni mo forí balẹ̀ fún o. Ẹ tí ṣe bẹ́ẹ̀ o. Wọ́n ti sọ fún yín pé ẹ ti wá jẹ ọba, ẹ gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fún yàn, ẹ gbọ́dọ̀ ṣe báyìí, ẹ gbọ́dọ̀ ṣàwo. Wèrè ara yín máa ń forí dólẹ̀ lójoojúmọ́ nínú àfihàn ni. Ẹ lọ sáré àràfà alálọ̀bọ̀. Ẹgbà tí wọ́n ṣàwúre lọ sí Mẹ́kà. Kí lẹ̀ ń wá? Ìwúre wo lẹ ṣe ní Òṣogbo tí ìwúre yín ò gbà? Tẹ wá lọ wò wípé kẹ lọ láòbò tó wà ní Mẹ́kà ní ìwúre yín ṣe máa gbà. Ìwúre wo lẹ ṣe? Kí lẹ béèrè lọ́wọ́ àwọn alálẹ̀ tí wọ́n fún yín? Èmi rò wípé yàtọ̀ fún pé àwọn òyìnbó tó wá ba nǹkan jẹ́ lórí ilẹ̀ wa, téèyàn bá ti jẹ ọba, ó ti bọ́ sínú ọlá ńlá nìyẹn. Èmi ò mọ̀ wípé téèyàn bá ti jẹ ọba, á tún máa wá ẹ̀bà kiri. Èmi mọ̀. Mi ò mọ̀ pé téèyàn bá ti wà ní ọlá ńlá, ẹrọ̀fọ̀ ló máa wá. Wọ́n ti sọ́nà. Wọ́n ní ẹlẹ́dẹ̀, wọ́n ní ọmọ lẹ̀lẹ̀ bá gbé sí bẹ́ẹ̀dì. Ó máa padà bọ̀ sílẹ̀ ní kíni? Ọmọ lẹ̀lẹ̀ ṣòro pọ́nlé. Aṣọ ọmọ lẹ̀lẹ̀ ní. Àṣẹ ẹ̀jẹ̀ lórí bẹ́ẹ̀dì.
àṣẹ ẹ̀yẹ lórí bẹ́ǹchì débi orí bẹ́ẹ̀dì ẹ padà bọ́ lẹ́nilẹ̀ ní ẹ padà bọ́ fọ́ ẹ fọ́ pó àríyìnkàyọ̀ àṣẹ lẹ́dẹ̀ ni yín kò sí bẹ́lẹ́dẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe lè wẹ̀fẹ́ lẹ́dẹ̀ tó ó máa padà wá ẹ̀rọ tó máa kíra ẹ̀ bọ́ tí gbogbo tójútójú báyìí lẹ́lẹ́dẹ̀ ó máa wọnú ẹ̀fọ́ á máa ṣe bí wọ́n ṣe bẹ́ẹ̀ ni àṣẹ lẹ́dẹ̀ ni yín tí wọ́n padà ilé tí wọ́n fún yín léjì gbàrà ẹ̀lẹ̀kẹ̀ lọ́rùn àṣẹ máa padà bọ́ gbogbo ẹ̀ lẹ́ẹ̀ máa padà lọ kó sínú adé gan lẹ̀ ń yíra nínú ẹrọ̀fọ̀ ṣíọ. èmi ò rí sọ jù báyìí lọ mo ti sọ eléyìí náà màá tún mi sọ màá tún sọ mí ẹ gbọ́ màá tún sọ ìmí màá tún sọ mí ìṣe máa sọ mo múra mo mú jẹ ni màá máa múra màá máa mú jẹ màá tún padà wá sọ mí màá tún sọ mí tó tún wọ́ sí jù bẹ́ẹ̀ lọ sáwọn bàbá ńlá kú bàbá yín ẹ máa gbọ́rọ̀ lálá gidi tẹ́ ẹ bá gbọ́ lẹ́rọ̀ ẹ gbọ́ lélẹ̀ ẹ lu ọpọlọ yín láti ro orí yín kó tó di pé ẹ wà mí ò rí jù báyìí lọ orí ti ṣe gbà wáyé ẹ bá wa subscribe sí kẹ́ follow wa ẹ lọ sórí YouTube wa náà Ṣàtọ́lá Abímbọ́lá ni ẹ wá kẹ́ subscribe sí jù bẹ́ẹ̀ lọ ire o ó dìgbà.